gbẹnu tán o ṣẹ́yìn náà ti rí fọ́nrán kan tó ṣàfihàn bí ọkùnrin kan ti ń fi ẹgba na sàárè ìyàwó rẹ̀ látàrí wípé òun kọ́ ló ní àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tí ó bí kalẹ̀ fún kó tó dágbére fáyé. ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn tó ń kó ohun ìjagun wọlé sí ìlú Ọ̀yọ́. Wòlíì Táíwò Òjó ti ṣàbẹ̀wò sí ilé àwọn Èjìrẹ́ ẹni tí a mọ̀ sí Táíwò Adégbòdù tó ṣaláìsí. Àwọn tí ìpínlẹ̀ Oǹdó ti fárígá wọ́n ní àwọn ò ní gbà o kò sóhun tó burú nínú ká dáríjì àwọn agbésùmọ̀mí o. ìmáàmù fásitì OSU ló sọ̀rọ̀ náà jáde. ẹni tó bá ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu lèmi náà máa ṣe àtìlẹ́yìn fún o. Yẹnsí Wike ló sọ bẹ́ẹ̀. ọwọ́ ọlọ́pàá ti tẹ bàbá kan tó fi ipá bá ọmọ rẹ̀ lò pọ̀ lórílẹ̀‐èdè Ghana ó lóun fẹ́ mọ̀ bóyá wọ́n ti jábàálẹ̀ rẹ̀ ni. Ọláníyì Àfọ̀njá ẹni tí a mọ̀ sí Sóyẹ́rì ti tú àwọn àṣírí kọ̀ọ̀kan nípa ara rẹ̀. ṣé kì í ṣe Yẹnsí Wike ló máa dẹgbẹ́ òṣèlú Nàìjíríà rú báyìí gẹ́gẹ́ bá ti mọ Wike sí mínísítà fún olú-ìlú Àbújá. Láìpẹ́ yìí ni ó tún na ìka àbùkù sí ẹgbẹ́ òṣèlú PDP o. ó ní ẹgbẹ́ náà kò tí ì gbọ́ràn rárá àti pé tinú mi máa ṣe é sì ń bá wọn fínra tí wọ́n bá sì ń bá báyìí lọ òun kò ní dẹ́kun láti máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu o. ó tẹ̀síwájú pé lóòótọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni òun àmọ́ ṣá òun máa ṣiṣẹ́ fún ààrẹ Tinubu nítorí òun nígbàgbọ́ nínú rẹ̀ púpọ̀. ẹnikẹ́ni tó bá ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu òun náà máa ṣe àtìlẹ́yìn fún irú ẹni bẹ́ẹ̀ ni. China náà ti gbọ́ nípa ọkùnrin kan tó ń bá ọmọ rẹ̀ lò pọ̀. ohun tá a gbọ́ ni pé ọkùnrin kan lórílẹ̀‐èdè Ghana ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Okwami Kofi òun ló máa fi ipá bá ọmọ rẹ̀ lò pọ̀ o. àmọ́ ṣá nígbà tí ọwọ́ pálábá rẹ̀ ségi tí ọmọ náà sì lè sétí ìgbọ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe pẹ̀lú rẹ̀ níbẹ̀ ló ti ń ṣàlàyé wípé òun fẹ́ yẹ ọmọ òun wò bóyá wọ́n ti jábàálẹ̀ rẹ̀ ni o àbí bẹ́ẹ̀ kọ́ àti pé bóyá ọkùnrin kò tíì fọwọ́ kàn rí. àmọ́ ṣá ọmọbìnrin náà kò tíì ju ọmọ ọdún mẹ́rìndínlógún lọ 14 years old. àmọ́ ṣá o bàbá ọmọ náà ti wà ní àtìmọ́lé báyìí lórí ẹ̀sùn pé ó fipá bá ọmọ rẹ̀ lò pọ̀. Ọláníyì Àfọ̀njá ẹni tí a mọ̀ sí Sóyẹ́rì ti tú àwọn àṣírí ńlá nípa ara rẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe lórí ayélujára. ó ní òun kábàámọ̀ wípé òun kò tẹ̀síwájú lórí ẹ̀kọ́ òun. mo kábàámọ̀ pé n kò kàwé o. èyí ni ọ̀rọ̀ tí Sóyẹ́rì sọ jáde lórí ayélujára. ó ní òun lérò wípé ìfìyà jẹni lásán ni ìwé kíkà jẹ́ o láì mọ̀ wípé nǹkan tó máa padà wúlò fún òun lọ́jọ́ iwájú ni. ó tẹ̀síwájú wípé òun fi àsìkò yìí rọ gbogbo àwọn ọmọdé wọ̀nyí tó láǹfààní àti kàwé wípé kí wọ́n tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn nítorí téèyàn bá ní ẹ̀kọ́ àbí béèyàn bá ka ìwé lásán tó sì tún ní ọgbọ́n pẹ̀lú ó máa ń jẹ́ kí ìrìn àjò ẹ̀dá ó yá kíákíá ni. ó gbẹnu tán o China ti rí fọ́nrán kan tó ṣàfihàn ọkùnrin kan tó fi ẹgba na sàárè aya rẹ̀ tó ti kú tipẹ́. ohun tá a gbọ́ ni pé lẹ́yìn ikú obìnrin ọ̀hún ni ọkùnrin náà gbé ìgbésẹ̀ láti lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ èyí tí ṣe DNA fún àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tí obìnrin náà fi sáyé lọ o. ó ṣe ní láàánú wípé gbogbo àwọn ọmọ náà kì í ṣe ojúlówó ọmọ rárá o. látàrí ṣíṣe àyẹ̀wò náà ló bí ìtara wá fún ọkọ ìyàwó tó sì fi ìbínú kó igi bo sàárè aya rẹ̀. ọwọ́ ti tẹ̀ wọ́n o. ohun tá a gbọ́ ni pé ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn tó ń kó nǹkan ìjagun wọ Nàìjíríà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. nínú ìwádìí ṣàfihàn wípé àwọn ọmọ bíbí ìlú Tédè ní ìjọba ìbílẹ̀ Àtísíkò ní àwọn ọmọkùnrin méjèèjì yìí o náà tí orúkọ wọn jẹ́ Isiaka Dáre àti Táíwò Ayọ̀dábọ̀ tí wọn ò tí ì ju ọmọ 40 ọdún lọ. àwọn méjèèjì yìí ló ń kó nǹkan ìjagun ńláńlá wọlé o láti Benin Republic wá sí ìpínlẹ̀ náà. bẹ́ẹ̀ wọn kì í ṣe agbófinró àbí ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn rárá. ó jọ bí ẹni wípé àwọn ni wọ́n ń ta nǹkan ìjà fún àwọn agbésùmọ̀mí káàkiri. àwọn méjèèjì yìí ti wà ní àmọ́ àwọn ọlọ́pàá báyìí o. ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà. gbogbo wa la jẹ gbèsè ikú o kílédùn jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn òun làdúrà tí à ń gbà o. Wòlíì Táíwò Òjó àti Esther Ìgbẹ́kẹ̀lé àwọn méjèèjì tí wọ́n jẹ́ akọrin ẹ̀mí wọ́n lọ ṣe ìbẹ̀wò sí ilé àwọn ìbejì tí ìkejì rẹ̀ Táíwò Adégbòdù ṣe aláìsí lọ́jọ́ àìkú ọjọ́ kìíní oṣù kẹta ọdún tí a wà yìí o. àwọn tí ìpínlẹ̀ Oǹdó ti fárígá o. wọ́n ṣe ìfẹ̀hónúhàn lórí àwọn agbébọn tó ṣekú pa àgbẹ̀ kan tó ń bọ̀ láti oko rẹ̀ ní àṣálẹ́ ọjọ́ kejì oṣù kẹta ọdún tí a wà yìí. ọ̀rọ̀ náà ti ń kan àwọn aráàlú lóminú púpọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí o. ìdí nìyí tí gbogbo ìlú ṣe sára wọn jọ tí wọ́n sì ń fi àìdùnnú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. wọ́n ní àwọn nílò ibùdó ìdá ọkọ̀ dúró ní agbègbè Òbèsè ní kíákíá. ìmáàmù fásitì OSU ti sọ̀rọ̀ lórí àwọn agbésùmọ̀mí ó ní kò sóhun tó burú nínú kí wọ́n dáríjì àwọn Boko Haram o. ó tẹ̀síwájú pé kò sóhun tó burú nínú kí wọ́n foríjì àwọn agbésùmọ̀mí níwọ̀n ìgbà tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ìbí rẹ̀ lẹ́bi kó yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ rárá àti pé ó yé ni kò yé wọn tó. àmọ́ ṣá níwọ̀n ìgbà tí wọ́n bá ti ronúpìwàdà tí wọ́n sì ti ń gbé láàrin àwọn èèyàn ó ṣeé ṣe kí wọ́n jáwọ́ nínú ìwà pálapàla náà. fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hassan ló ń jábọ̀ ròyìn sí tí ìgbọ̀nyìn. Ire o.